ẹ dákun ọdún mélòó lẹ ti lò lẹ́nu iṣẹ́ yìí. Tí a bá ní káàkà ní èjì ẹ̀ta àti lọ bí ọdún kẹjọ báyìí. tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ọdún mẹ́jọ báwo ló ṣe rí. kò sí bí a ṣe máa ṣe tí a ní rí kòtò gegele lọ́nà. Ìgbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀gá mi Aládé Arómẹ́rẹ́ kí Ọlọ́run fi ọ̀run kẹ́ wọn. Nígbà yẹn ni mo ti mọ bó ṣe rí nípa pé a fẹ́ lọ sí location kó má sí owó. Ó jẹ́ nìkan tó jẹ́ pé tó bá sọ pé nǹkan báyìí lòun fẹ́ ṣe kò sí ni nǹkan tó fẹ́ ṣe ló máa ṣe. So mi náà wá wò pé ṣé nǹkan tí mi náà máa face rẹ̀ because ìgbà yẹn lèmi tí ń wò pé oníkàkùrù mo ní nǹkan tó yàn láàyò. Níbẹ̀ mo ti wò pé ok ṣé nǹkan tí àwa náà máa gbẹ́sẹ̀ lé lélẹ̀. So gbà tó jẹ́ di pé èmi náà dá dúró láyé ara tèmi díẹ̀díẹ̀ náà àwọn nǹkan tí mo ti rí ńgbà yẹn náà ń farahàn bọ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run pé ó ń kó wa yọ. láti bí ọdún mẹ́jọ tẹ́ ẹ ti wá bẹ̀rẹ̀ àwọn ìpèníjà wo lẹ ti rí àbí ìpèníjà wo lẹ ti rí báyìí tẹ́ fi sọ pé àwọn dà pé ṣe fíìmù yìí mi ò ní ṣe mọ́ o. èyí tí ó tó bani lẹ́rù jù nígbà tí a kọ́ lọ ṣe first production tí màá kọ́kọ́ ṣe that was 2008 la lọ ṣe nínú Ọ̀ṣun Grove. ṣé mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ àkọ́kọ́ inú ọmọ àdùn pé afẹ́ ṣe everybody ti wà location camera crew everybody ti pé sí location ọjọ́ tá a máa bẹ̀rẹ̀ báwọn ọmọ ọ̀tá yìí ṣe dé nìyẹn pé Èkó lẹ ti wá ẹ fẹ́ wá kó wa lọ́bẹ̀ jẹ ẹ wá fi lọ́ṣun tí wọ́n sábà everything jẹ́ tó yẹ kó wọn jẹ́ ká ṣiṣẹ́ artist camera gbogbo everything máa pè ẹ wà ọ̀gá director ṣé bí wọ́n ṣe ń ṣe ní ọ̀dọ̀ yín nílé ní pé a tún láti settle. So ọjọ́ yẹn ó bà mí lẹ́rù pé bí ní first production tó jẹ́ pé ó yẹ kán embrace wa pé kán sọ pé iṣẹ́ àkọ́ṣe lè kí gbogbo ẹ lọ smoothly. Mo láti sọ pé ẹ jọ mo ní kọ́kọ́ sá lọ ná for like 3 hours mo kọ́ ní location mo sá lọ pé àwọn bí wọ́n ti bẹ̀rẹ̀ sí pàgọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí pé lẹ́ni àní iṣẹ́ tàbá settle àti pé ẹni tó jẹ́ ọ̀gá wọn kí náà dẹ̀ fẹ́ gbà ẹ̀gbọ́n náà ní at the end of the day. So yẹn kọ́kọ́ bà mí lẹ́rù gbogbo àwọn tí pé wọ́n bẹ̀rẹ̀ sí pàgọ́ pápápápá ẹ̀yìn látẹ̀kọ́ kójú má rí bi